gbọ́ mi ó túmọ̀ sí wípé tí a bá ní ká wo 70s yẹn sísì yìí kì í ṣọmọdé ọdún kì í ṣọmọdé o. kí ni kó tó di pé mò ń máa lọ sí àárín àwọn ìbéèrè lè tí ẹgbẹ́ bẹ̀rẹ̀ báyìí báwo gan lẹ ṣe mọ̀ wọ́n ní 70s tẹ́lẹ̀ mọ́ra. bóyá ó tiẹ̀ tó di 70s yẹn náà ni ìgbà yẹn wọ́n á pè wá ẹgbẹ́ wa mo wà lọ́dọ̀ ọ̀gá mi olóògbé Dúróládípọ̀ MON of blessed memory àwọn aṣeré ní BSOS ní NTA ńgbà náà ìgbà yẹn alàgbà Adébáfálétí àwọn jẹ́ kan náà àwọn producers wọ́n wá àwọn ní ọ̀yàn tiwa tí wọ́n ń darí eré wa ńgbà náà àtìgbà yẹn ni wọ́n ti àti mọ́ra tí wọ́n sì fẹ́ràn mi púpọ̀ wọ́n ní ẹ̀dá òyìnbá náà rẹ̀. ẹnu iṣẹ́ náà lẹ ti mọ́ra kì í ṣe pé bóyá ẹ tán bì kankan. pàápàá. torí èmi náà wò pé mo rántí pé níjọ́ tá a jọ sọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ lẹ́yìn àtìyá àti bàbá àti wọn sì lélẹ́yìí Ọ̀yọ́ ni wọ́n nínú àwọn àkọọ́lẹ̀ àti ìfọ̀rọ̀wánilẹ́nuwò díẹ̀ tí mo láǹfààní láti ṣe pẹ̀lú wọn. ó ní mo ṣe wá wò pé ọmọ Ọ̀yọ́ àti ọmọ Ògbómọ̀ṣọ́ tí ẹ sì máa ń ṣe wọléwọ̀de bí ọmọ ìyá ọmọ bàbá. à ń ṣe ìlú wọn ó sì jìnnà síra wọn. bẹ́ẹ̀ ni ẹ mọ̀ pé ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ náà ló kó wọn. àyàwó ti kò lọ́yọ̀ bẹ́ẹ̀ ni Ògbómọ̀ṣọ́ yá. ọ̀nà mo ní ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ náà sì ló kó bàbá Fálétí náà. bẹ́ẹ̀ ni. ẹ ṣeun pẹ̀lú ìbáṣepọ̀ tẹ wá ní pẹ̀lú wọn irú èèyàn tó bá ní lóníjúwe tó bá ní kẹ́ ẹ júwe wọn báwo lẹ ṣe lè júwe. máa júwe wọn bíi ọmọlúàbí ènìyàn tí máa fẹ́rẹ̀ fọ́mọnìkejì kì í ro tara rẹ̀ nìkan kò sí tẹ́lẹ̀ gbé lọ́dọ̀ ẹ̀ tẹ́lẹ̀ fi lọ á bá yanjú ẹ̀ náà ni irú èèyàn tí mo mọ̀ sínú gbogbo ẹni tó bá ṣe ń ṣe bẹ́ẹ̀ tí ó sọ wà nù kì í pàdánù ayé kì í sì pàdánù ẹ̀ bó ṣe jẹ́ nù. ẹni tí bá ti ń ro tọmọlàkejì mọ́ tiẹ̀ títí ẹ̀ kì í pàdánù ayé kì í sì pàdánù ọ̀run. bẹ́ẹ̀ ni àtàtà ọ̀rọ̀ àgbà eléyìí jẹ́ ẹ̀kọ́ náà fún gbogbo wa torí lọ́pọ̀lọpọ̀ pàbí a bá ṣe ń ṣèrántí àwọn àgbà tó ti lọ yìí ló yẹ kí àwa tí a jẹ́ ọ̀dọ́ náà ká máa di ọ̀rọ̀ mú nínú ìgbé ayé wọn ká lè máa fi kẹ́kọ̀ọ́ pé kí lẹni yìí ṣe tó sọ́dẹ ni a lọ má ṣe é gbàgbé torí ṣe mọ̀ wípé àìmọye èèyàn míì ló ti lọ téèyàn ti rántí ìgbà tó lọ ẹgbà ò jẹ́ wípé bó ṣe mí ìkẹyìn báyìí ni gbogbo iṣẹ́ rẹ̀ ti bá a lọ àmọ́ àwọn iṣẹ́ téèyàn bá ṣe é lẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn àgbà tí wọ́n láṣẹ é lẹ̀ làbọ̀ wá bá tí wọ́n bá tọ́ èèyàn bá ṣe é lẹ̀ làwọn tó wà lẹ́yìn náà mọ̀ sọ wípé lágbájá báyìí èyí tó ṣe kí èmi náà fi ẹ̀rí díẹ̀ kún nǹkan tí ẹ sọ ìyá mi arábìnrin Yínká Adébóyè àwọn ni wọ́n mọ bàbá Fálétí gan àwọn ni wọ́n ṣe atọ́nà mi dọ́dọ̀ wọn pé ọmọ kan sì wà tó ń kọ ìwé Yorùbá nǹkan kan ìgbà tí wọ́n wá fi ìwé wọn bàbá Fálétí ìgbà tirẹ̀ rèé tí bàbá wa kà á ẹyẹ mọ̀ wípé bàbá fúnra wọn ni wọ́n pè mí wọ́n wá ní wọ́n ní mo ka ìwé yìí wọ́n ló sì dùn mọ́ mi wípé kí n wá ìgbà tí mo wá lọ rí wọn wọ́n wá wò mí bí wọ́n wò mí jáńjálá wọ́n wá wò mí wọ́n tún wá múwé òun pé ìwọ yìí náà ló sì kọ́ mo wá lé mi nì wọ́n wá béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan bẹ̀ mo wá ṣàlàyé wọ́n wá ní kí n jókòó síbi ẹ̀gbẹ́ orí bẹ́ẹ̀dì tí wọ́n wà ń jọ́ náà wọ́n wá ní ṣé mo mọ̀ wípé bí mo ṣe kọ kinní mo lè kọ ìtàn tí ó jẹ mọ́ akọni ìgbà ìwáṣẹ̀ pé ṣé mo mọ̀ pé púpọ̀ àwọn akọni ló ti wá nílẹ̀ Yorùbá tí wọ́n ti wá tí wọ́n sì ti lọ tí a ti mọ̀ nípa wọn torí pé wọ́n bá díẹ̀ tí àwọn òyìnbó kọ nípa wọn òun la mọ̀ lẹ́yìn àwọn kọ̀ọ̀kan bíi àwọn fúnra wọn tí wọ́n ṣiṣẹ́ lórí Báṣọ̀run Gáà bàbá Akínwùmí Ìṣọ̀lá náà kọ́lọ́wọ́ dẹlẹ̀ fún wọn tí wọ́n ṣiṣẹ́ lórí Ẹfúnṣetán Aníwúrà àwọn tí wọ́n ṣiṣẹ́ lórí Olúowólabí tí wọ́n tún ṣiṣẹ́ lórí Ògèdèngbé Agbógungbòrò àtàwọn bíi bàbá Ọládẹ̀jọ Òkèdìjì tí wọ́n ṣiṣẹ́ lórí Ṣàngó àtàwọn díẹ̀ tí wọ́n ṣiṣẹ́ lórí àwọn akọni nìkan ní péréte àwọn tí a ní táwọn èèyàn mọ̀ fún wa ní wọ́n àti fún oníṣẹ́ kan ṣe o pé kí n ṣiṣẹ́ lórí àwọn akọni èmi wá ní
ó ní gbogbo owó àwọn iṣẹ́ eléyìí iṣẹ́ àgbà ni wọ́n nígbà wo náà lọmọdé ò ní dàgbà pé ṣe nígbà tọmọdé bá ń ṣe kéékèèké wọ́n lé kò èmi ò pé kò sí ẹnì kankan nínú ilé tèmi tó ń ṣerú iṣẹ́ tí mò ń ṣe àti wá ṣe wọ́n wá ṣe nǹkan kan tí mo rántí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ lọ wọ́n ní tí n bá ti mú akọni tí mo fẹ́ ṣiṣẹ́ lé lórí tí n bá ti mú yan ìlú tí mo fẹ́ ń ṣe kí n jẹ́ káwọn mọ̀ pé àwọn afámìlì ẹni tó máa ràn mí lọ́wọ́lọ́wọ́ bí wọ́n ṣe sọ́njọ́ náà nù ìgbà tí ọ̀rọ̀ ló wá kọ̀rọ̀ bí kan tí wọ́n fi wá ń sọ̀rọ̀ pé màá fi yí ọpẹ́ dàda ò lè jà ó lábúrò tó gbójú mo wá wò pé ìpèdè yìí àwọn èèyàn máa ń lò gan nǹkan kan náà ló sì bí ni mo wá bẹ̀rẹ̀ ìwádìí mo wá rí wípé ìtàn Aláàfin Àjàká ló bí ìpèdè pé Aláàfin Àjàká ni dàda tí ò lè jà Ṣọ̀gbọ́n àbúrò rẹ̀ là tó gbójú mo wá padà lọ bá wọn ní 2015 pé bàbá mo ti mú akọni tí mo fẹ́ kọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n ní kí ni mo lálàáfíà Àjàká wọ́n ní mo mọ̀ gbìyànjú o kódà mo wá ní mo kàn mú torí pé ẹni kí n lọ ṣiṣẹ́ pé ká ẹ lè mọ̀ wípé iṣẹ́ tẹ́ fún mi ṣe ó wù mí láti ṣe o ṣùgbọ́n kù bí màá ṣe parí ẹ̀ o bàbá fúnra wọn náà wá ní kí n bá bàbá Archbishop Ayọ̀ Ládìgbòlù pé wọ́n á ràn mí lọ́wọ́ mo wá ní ibi ìmọ̀ wọn àmọ̀ mi báwo màá ṣe wá pé ìyàwó wọn pé kí wọ́n fún mi ní nọ́mbà bàbá Ládìgbòlù bàbá Fálétí fúnra wọn pé kí wọ́n fún mi ní nọ́mbà bàbá Ládìgbòlù pé tìbí tí n bá ti ṣe dé tó bá ti dojúrú kí n pè wọ́n pé wọ́n wá tún ṣàlàyé àwọn nǹkan kan pé yóò ṣàtọ́nà mi èmi wá gbé iṣẹ́ yẹn wá dádì mo wá gbé iṣẹ́ yẹn láti 2015 yẹn àsìkò ìgbà náà mo wà ní skul èmi kàn gbélé mo lọ ṣiṣẹ́ skul ìgbà tí mo wá fọkàn sí pé tí n bá ti parí skul ni màá padà wá pé màá lè wá jókòó sí Ìbàdàn sọ́yọ́ ó jìnnà a fẹ́ bẹ̀rẹ̀ ìdánwò July 24 tó jẹ́ Monday la máa bẹ̀rẹ̀ ìdánwò July 23 ni bàbá bí mo ṣe rí mo kàn sí Facebook náà ni mo rí kinní yẹn mo ní àwàdà ní òjẹ mo sáré pé ìyá Yínká Adébóyè pé ẹjọ́ nítorí Ọlọ́run mo gbọ́ wọ́n tún ti gbé ṣé àwọn pọ̀pọ̀lọpọ̀ ìgbà náà wọ́n èyí sọ pé wọ́n kú kán tó padà kú náà èmi wá kọ́kọ́ wò pé àbí báwo èèyàn ṣe máa ń ṣe tí wọ́n máa ń parọ́ ọkú mọ́ bàbá ni mo wá ń sọ sínú pé kó yá jẹ́rọ́ ni o torí iṣẹ́ tí wọ́n ní kẹ́mi ṣe tẹ́mi bẹ̀rẹ̀ èmi ò tí ì ṣiṣẹ́ débì kankan o wọ́n sì láwọn aṣàlàyé fún mi bàbá Ládìgbòlù náà ṣàlàyé fún mi wọ́n gbọ́dọ̀ lọ báyìí mo bá pè é nìyẹn wọ́n ní kí n ṣáàtì ẹ̀ kọ́kọ́ dákẹ́ náà ti jẹ́ káwọn délé wọn káwọn padà wọ́n bá pè mí padà lé bí aago 12 ọjọ́ Sunday o pé kìí ṣe rọ́ o àwọn ti wà ń lé wọn báyìí ó ti bí bẹ́ẹ̀ ó gbá mi lára pé báwo làgbàlagbà ṣe níjọ́ tá a kọ́kọ́ lọ èmi nìkan ni mo fẹ́ lọ bí mo ṣe gbéra ńlẹ̀ lẹ́nìkan níbo mo lọ mo rí mo lọ àwọn olóhùn òrí bàbá yẹn rí láyé òun ó tún mú lẹ́yìn bàbá ò sì fi torí èbínú wọ́n wá mú gbogbo wa wọ́n wá ń bá wa sọ̀rọ̀ bí ẹni wípé àti bíbá rí bì kan. iṣẹ́ wọn nù bẹ́ẹ̀ ìwà wọn nù. ó ló yẹ kí n tún bẹ̀rẹ̀ pé pẹ̀lú ìbáṣepọ̀ ẹ̀yẹ pé èmi kọ́kọ́ wò pé bí àgbà tí wọ́n dogbó ni wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ìwà yẹn àbí bí wọ́n ṣe rí láti ilẹ̀ nù. láti ilẹ̀ ni omi ẹṣin ní ìwà nù. wọ́n wá bá wa ṣe wọ́n bá wa sọ̀rọ̀ bí ẹni wípé a ti tán àti mọ̀ra tipẹ́tipẹ́. àwọn ọmọ wérò ni ó máa ṣàwàdà oríṣiríṣi. bẹ́ẹ̀ ni. ìwà wọn nù bọ́ọ̀lù ti kan bó ṣe dànù. ẹ ṣeun. ó parí lẹ́nu. ẹ ṣeun sáà. gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lójú òpó yìí Ṣóyọyè Bashirat ẹ kí wa pé a kú ètò àwa náà kí yín ẹ ṣeun ẹ kú ìfẹ́ wa gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ó fẹ́ tí ẹ lè ṣe fún wa ni pé kí ẹ bá wa tọ́ kálẹ̀ ìyẹn ni pé kẹ́ share ẹ̀ kí àwọn tí wọn ò tí ì láǹfààní láti darapọ̀ mọ́ wa náà kí wọ́n lè darapọ̀ mọ́ wa à ń ṣe ìrántí àtàtà bàbá
ẹni a lọ má ṣe é gbàgbé gẹ́gẹ́ bí mo sì ṣe sọ ní ìbẹ̀rẹ̀ pé kì í ṣe pé ó kọ lásán ní kí á gbàgbé èèyàn iṣẹ́ àṣeélẹ̀ èèyàn ní ìsọdẹ ni a lọ mọ̀ ṣe é gbàgbé torí tí wọ́n bá ti sọ̀rọ̀ nípa nǹkan tó ṣe tàbí wọ́n rí nǹkan tó jẹ́ wípé nípasẹ̀ rẹ̀ ní nǹkan fi di ṣíṣe wọ́n á rántí pé ọlá ọlọ́run ọlá bàbá báyìí ó ní nǹkan yìí sì ṣe é ṣe o ọlá ọlọ́run ọlá ìyá báyìí ní nǹkan yìí sì ṣe é ṣe o ṣe tí wọ́n ṣe sílẹ̀ ló jẹ́ kí àwa ó máa sọ̀rọ̀ nípa wọn lónìí ó wá jọ mí lójú wípé bí wọ́n ṣe ń ṣe láti kékeré àbí kí n sọ wípé láti ilẹ̀ òun náà ni wọ́n ṣe dàgbà torí tí a bá kà á àgbàlẹ̀ mímọ̀ wọ́n bí ìmọ̀ wọ́n kékeré pínpín àmọ́ ìwọ̀nba ọdún díẹ̀ tí mo láǹfààní láti lò pẹ̀lú wọn ó jẹ́ ọdún tó nípa gidi mo lè sọ gbangba pé mímọ̀ wọn gan ló sọ mí di ẹni tí ń sọ eléyìí tí mo láǹfààní láti ṣe yìí torí wọ́n ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ a lè máa kóra lè máa júwèé wọn gan gẹ́gẹ́ bí afàìmọ̀ ni rí kó ni mọ́ra ó fẹ́ẹ̀ jẹ́ pé òkìtì tó mú wọn dáadáa nu eléyìí jẹ́ ìpèníjà náà fún gbogbo wa náà ní ipòkípò tí a bá láǹfààní láti wà iṣẹ́ téèyàn bá ṣe é lẹ̀ ká máa ṣe dáadáa ìtéèyàn bá ṣe òní jẹ́ kí wọ́n ó máa sọ̀rọ̀ rẹ̀ Ṣóyọyè Bàṣírátì ní àwọn kí bàbá wa Ẹ̀dá Onílé Ọlá wọn lágbà yín adalẹ́ o Alákìtàn Síkírù Àkànbí wọ́n ní ẹ kú iṣẹ́ wọ́n ní akí bàbá pé ọjọ́ yín adalẹ́ o ẹ ṣeun púpọ̀ o bàbá kì í yẹ kí wọ́n. gbogbo ẹ̀yin tí ẹ kí wá yìí a kí yín padà pé ọjọ́ yín ò dalẹ́ o ẹ dàgbà o ẹ ò ní ṣìṣe o ẹ ò ní sísọ o ẹ ò sì ní síwà o ẹ máa ṣe o ṣe púpọ̀. ẹ jẹ́ wọ́n á bèrè báyìí ẹ ti mọ̀ wọ́n ẹ ti jọ ń ṣe papọ̀ irú ìbáṣepọ̀ wo ló wá wà láàrin ẹ̀yin àti wọn gan torí púpọ̀ ìgbà ṣàṣàlérè táàrí yín tá à ní rí wọn ẹ ṣàjọ máa ń tẹ̀lé ayé kiri ní irú ìbáṣepọ̀ wo ni. ara àtijọ́ máa ṣe bọ̀ náà ló fàyàn ó fi jẹ́ pé inú eré tí wọ́n bá fẹ́ ṣe wọ́n á fẹ́ rí mi nú ẹ̀ ìlú náà sì nífẹ̀ẹ́ láti yọjú sí wọn torí pé ọjọ́ ni tí ìpurọ́ tí sì máa sòótọ́ bá bá ṣe ní nǹkan ó yìí bẹ́ẹ̀ náà ni ó rí. mo rántí ní ọdún kan mo wà ní ọ̀dọ̀ bàbá wa olóyè Bọ́lá Tinubu wọ́n wá ní bàbá Fálétí ń kọ́ mo ní wọ́n wà wọ́n nítorí pé àwọn nífẹ̀ẹ́ wọn gan mo gbọ́ pé ìgbà tí wọ́n wo Ṣaworo Idẹ ìgbà tí bàbá wọlé wọ́n rí wọn pé nínú ẹyẹ òtẹ́ ìbàdàn kọ̀rọ̀ lẹ́yẹ. ẹyẹ òdèdè bá lóde o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́. mo gbọ́ pé inú họ́ọ̀lù ìgbà náà tí wọ́n fẹ́ ṣó fíìmù yẹn tí bàbá Fálétí wọlé wọ́n fún bàbá ní standing ovation. ọ̀rọ̀ agbára wọn á ní bàbá fún dáadáa wọn wà wọn á ní àwọn afẹ́ràn mi sí wọn wọ́n bá fún mi ní owó kan gbà náà ní kí n fún bàbá Fálétí wọ́n wá dé Ìbàdàn mọ́dọ̀ọ́dọ̀ bàbá mo ní alàgbà Bọ́lá Tinubu wọ́n ní kí n fún ní owó yìí o bàbá ní lérè irú ẹ̀dá wo lọ́dọ̀ tó báyìí tó jẹ́ pé lánàá nínú oko tá a wà tá a ń ya fíìmù owó ò pé ẹgbẹ̀rún kan lọ àwọn mọ́ tí gbogbo oko ti túká tó jẹ́ pé oní kámẹ́rà ti gbé kámẹ́rà rẹ̀ ó ti lọ nínú bí pé kò tó mọ́ mo máa gbàdúrà èyí wá fáwọn oníbọ́lọ̀ jù mo máa ṣe bó ṣe ń ṣe yí ọlọ́mọ fún olé ó tún jẹ́ ara àjọṣepọ̀ wa àti bí ọ̀rọ̀ ṣe lè ń gbà náà bàbá gbọ́ owó ọ̀hún ó dàbí pé wọ́n fẹ́ mọ ìlú ẹ̀ yìí ṣe tún rí báwọn. ó bọ́ sí àsìkò. ọbọ̀ sásìkò ọbọ̀ sásìkò kí wọ́n pẹ̀lú. ẹ ṣeun bàbá àwọn wo ni ẹ wá
tún lè mẹ́nubà tí ẹ rántí tí wọ́n jọ máa ń ṣe papọ̀ pẹ̀lú bàbá? Àwọn tí wọ́n tún jọ máa ń ṣe bọ̀ ni ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá, Ọlọ́run fọ̀rùn kẹ́wọn náà. Àwọn náà ni wọ́n ṣe pọ̀ ní wọ́n ló pọ̀ tí mi ò lè máa dárúkọ báwọn rẹ̀. Wọ́n pọ̀ lọ́kùnrin àti lóbìnrin tí wọ́n bá bàbá ṣe pọ̀. Àti inú àwọn ẹgbẹ́ wa látàjọ ń ṣeré. Ó jẹ́ pé tí wọ́n bá ti gbọ́rọ̀ bàbá. Mo rántí lọ́dún kan wọ́n tún wá bá wa lóko Ògúndé tá à ń ṣiṣẹ́ kan lọ́wọ́. Wọ́n kí gbogbo wa. Wọ́n kí bàbá Ògúndé náà. Gbogbo wọn dùn púpọ̀. Tó bá wá wáyé tí ilé nìkan tó jẹ́ pé ó kàpọ̀ ìyàwó gbogbo wa. Ìyẹn náà ló ti mú kí ayé mú àtúnrántí rẹ̀ títí lónìí. Bẹ́ẹ̀ni. Ọlọ́run jẹ́ káwa gan sì ṣe. Àmín. Àmín sí wa o. Wọ́n ká kó yàwó. Àwọn kò. Kò ṣe ẹni tó ṣe wípé tí nǹkan bá ti dé kó bọ́ sọ́dọ̀ tèmi, kó bọ́ sọ́dọ̀ tèmi. Kì í ṣe bẹ́ẹ̀, á pè kárí ni. Ló jẹ́ kí wọ́n ṣe àdúrà fún mi jọ yẹn pé á lérè tí wọ́n rán sí àràgbà Bọ́lá Tinúbú ó sì fi sẹ́ẹ̀mí jẹ́ tó báyìí. Bọ́lá ń ṣe rán mi. Wọ́n sì tún rán yé ẹ̀yìn náà tún jẹ. Wọ́n tún wá jẹ. Ẹ̀gbọ́n náà bò mí. Ó ṣe. Torí iṣẹ́ mọ̀ pé tó pọ̀ láyé sí inú. Agbọ́nà bòmí á lóun fẹ́ sáré fi ṣe business. Nígbà tó bá dẹ́yìn oṣù kan ṣẹ̀ṣẹ̀ wà ní wọ́n rán mi sí yín lóṣù tó lọ mi ìráyè dọ́dọ̀ yín ni o. Ọlọ́run kọ́ ẹ̀. Aṣọ yìí ti yín náà ò ní fàyè. Àṣẹ àṣẹ. Ká wá wò yàtọ̀ sí ṣíṣe eré papọ̀, ṣé ẹ tún ní ìbáṣepọ̀ míì? Kò sí ìbáṣepọ̀ míì ẹ̀ máa ju pé tí wọ́n bá ṣàti fẹ́ rí mi, wọ́n á pè mí, màá yọjú sí wọn. Ìgbọ́n jẹ máa ń pa ọ̀nà iṣẹ́ wa náà ni. Ǹjẹ́ sì mọ̀ pé gbogbo tó bá tún jáde náà tó jẹ́ nǹkan ìjàgbọ́lé àbí nǹkan tó jẹ́ tara ẹni, á sì jọ máa gbọ́ náà ni. Torí a máa ń fọ̀rọ̀ ọlọ́ọ̀ni lọ́pọ̀lọpọ̀ gbà. Tó sì lẹ́ni tá a máa ṣàṣírí ọ̀rọ̀ fún. Ẹlòmíràn ní sọ̀rọ̀ fún. Torí pé ìgbẹ́kẹ̀lé tí a nínú mi, wọ́n mọ̀ pé táwọn bá bá mi sọ, nítorí tó bá dé ìrìntà mi. Ẹ ṣeun bàbá mi. Ó ṣe. Tí a bá ní ká wá kà ní ení èjì, bí eré mélòó ni ẹ lè rántí tí ẹ jọ ṣe papọ̀? Mi ò lè rántí o, ṣùgbọ́n Ṣaworoide ló bo gbogbo ẹ̀ mọ́lẹ̀. Bẹ́ẹ̀ni. A ti ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ nígbà táwa ń ṣeré ti tẹlifíṣàn tí wọ́n ń direct tí wọ́n sì rí gbogbo ẹ̀bùn tí Ọlọ́run fún mi nígbà náà. Àti pé báwọn tó kò lọ́dọ̀ ọ̀gá mi gan tí mo bẹ̀rẹ̀ tèmi gan lára, wọ́n tún wá ń gbé mi lárugẹ pé ẹ̀dá ó ṣoríire, òun náà ti dá dúró báyìí. Gbogbo ohun tí ò bá tún yé mi náà sí, màá tún béèrè gbogbo rà sí ìtọ́wò wọ́n sì fi yé mi. Tòun túmọ̀ sí pé ó rere tí ẹ jọ ṣe papọ̀ tó bíi mẹ́rin márùn-ún. Jù bẹ́ẹ̀ lọ papọ̀. Àmọ́ ṣàwò pé àtò bí kò jẹ́ Ṣaworoide náà láriwo rẹ̀ ṣe gbalẹ̀. Torí nígbà tí èmi gan fẹ́ ṣe ìfitónilétí fún àwọn èèyàn wa nípa ètò yìí, èmi náà yọ díẹ̀ nínú Ṣaworoide. Ìtẹ̀yìn àti wọ́n ti jọ ń fà lẹ́nu ọ̀nà. Bẹ́ẹ̀ ṣàfẹ́ kí lápítẹ́ ọ̀rẹ́ yín ó joyè. Ẹ ṣàfẹ́ kí lápítẹ́ ọ̀rẹ́ yín ó joyè. Ẹ fi ó joyè ẹ sì fẹ́ olówó. Ìlú ó sì gbà bẹ́ẹ̀. Ìlú ó sì gbà. Ọ̀rẹ́ tó bá ti ṣe gbẹ́rẹ́. Lẹ bá yà dọ́gbọ́n sí rẹ́dì. Lẹ bá ní kí lápítẹ́ ó dọ́gbọ́n sí. Ṣé mo wí bẹ́ẹ̀? Ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi. Mo ṣáwọ̀ kó olóyè àtàwọn kan lẹ́kọ́ lápítẹ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, olóyè àtàwọn kan ní. Olóyè àtàwọn kan. Wọ́n kọ́ Ó lápítẹ́ ṣe bẹ́ẹ̀. wá ìgbàgbé. Ẹ ṣeun sí. Kí wá ní nǹkan kan tí ẹ kíyèsí pé ẹ ò lè gbàgbé Fálétí fún? Ní tí mi ò lè gbàgbé ẹ̀ fún pọ̀ rẹ̀. Torí pé ẹni tó bá ti ń ṣe nǹkan kan fún èèyàn tá a sì rí èèyàn míì tó tún ń ṣerú ẹ̀, ó máa ń káyàn ra lágbáyà sì lọ àfún ló lè ṣe nǹkan báyìí. Ìdúró ohun tí mi lè gbàgbé ń bá wọn pọ̀ púpọ̀. Pé àwọn nǹkan tí wọ́n máa ń ṣe kò sí èèyàn tó dí àlàfo láti ọdún 3 sẹ́yìn tó ti lọ. Wọ́n fẹ́ mọ̀ sí, kò
fẹ́ mọ̀ sí tó pé téèyàn bá kíyèsílẹ̀ dáadáa èèyàn máa fọ̀rọ̀ lọ́kàn àwọn èèyàn sì burú ìgbọ́n tí bàbá ní tí ò rí bẹ́ẹ̀ sátọ̀ lọ san oṣù san tó fẹ́ àwọn á sì sọ bó ti ṣe àti bó ti jẹ́ ní tí o bá sì yẹ kéèyàn ó ṣe wọn á sọ fún yàn tó irú wọn sọ wọn irú wọn sọ wọn bẹ́ẹ̀ bá ti fi inú wé ní ọ̀jẹ̀ wọn ní bó ṣe jẹ́ mi ló ṣe kó mọ̀ ìwọ náà dágbà ní ṣíṣe o. ẹ jẹ́ kí n fi àyè fún èèyàn méjì péré láti pè wọlé nínú èyí tí ẹ ti darapọ̀ mọ́ wa torí mi ò fẹ́ dá bàbá lágara ojú òpó tẹ́ ẹ lè pè sí náà ní 081 5303 9148 081 5303 9148 ohun tí à ń jíròrò lé lórí náà ni ìrántí ọdún kẹta bàbá alopò mọ́ba kò jẹ́ ó kọ tẹ́mi fún wọn nu agòkè mọ́kàn àkàbà torí bẹ́lòmíì bá ti gòkè yóò kàkàbà ní kẹ́lòmíì ò mọ́ bàrá yè dókè àmọ́ bàbá ní tiwọn àwọn gan ni wọ́n tún náwó fa ẹlòmíì wọn púpọ̀ ó máa ń ṣe wọ́n nígbà míì bí ẹni pé gbogbo nǹkan tí wọ́n mọ̀ ní kí wọ́n pọ̀ síyàn ní lágbárí pẹ̀lú ìwọ̀nba ìrírí tí mo láǹfààní láti ní pẹ̀lú wọn. Wọ́n ṣàlàyé pé ọ̀dọ̀ ìyá bàbá àwọn làwọn gbé dàgbà ní tí wọ́n jẹ́ ọmọ ọba láàfin. Wọ́n sì ní ìyún náà ló fà tó fi jẹ́ wípé ìlà ọmọ ọba ṣe mọ̀ pé láàfin níbẹ̀ lójú wọn. Dípò ìlà ilé ìyá dípò kó jẹ́ ti agboolé ìlódẹ tó jẹ́ ti bàbá tiwọn gan. Ilé ló wá fi hàn wípé ìrírí wọn láàfin ó jẹ́ kí òye wọn ó kún púpọ̀ nípa àwọn àṣà ìbílẹ̀ Yorùbá. 081 5303 9148 bóyá èyí náà ní ọkàn tàbí èkejì tí ẹ fẹ́ sọ nípa bàbá tí à ń ṣèrántí wọn àbí bàbá tí à ń fọ̀rọ̀ wá lẹ́nu wò ni ó ti ẹ̀wù ẹ̀yìn láti kí ààyè ti ṣí sílẹ̀ fún yín láti pè láàrin ìṣẹ́jú díẹ̀ sí àsìkò nítorí gẹ́gẹ́ bí mo ṣe sọ a ò fẹ́ dá bàbá wa ní agara kí bàbá ó lè sinmi díẹ̀ òṣọjọ́ ìsinmi. Àmọ́ kókó tí à ń tẹnu mọ́ tí a sì ṣe gbé ètò yìí kalẹ̀ tí mi ò ṣe fẹ́ kó jẹ́ wípé bóyá wọ́n bá nǹkan tí èmi mọ̀ nípa bàbá Fálétí ṣe mọ̀ pé wọ́n bá àsìkò díẹ̀ lèmi fi mọ̀ wọ́n tí mo ṣe wò pé kó jẹ́ àgbàlagbà tí wọ́n tún jọ lóró ìgbà díẹ̀ ni a sọ̀rọ̀ nípa wọn ní wípé kí ni nǹkan tó fà iye òṣẹ̀ṣẹ̀ máa kú àmọ́ kí ni nǹkan tó jẹ́ kí ti Fálétí ó dá yàtọ̀ tó fi jẹ́ wípé ṣé mọ̀ pé ń bàtà aṣòkú wọn náà tẹ́ ẹ bá rántí odidi ọ̀sẹ̀ kan la fi ṣe. Kí ni nǹkan tó jẹ́ kó dá yàtọ̀ tó fi di pé ará bí ń dìde ará bí ń dìde àwọn tó ń dìde àwọn tí ń wá ìwà tí wọ́n wù ìṣe wọn tí wọn ò ṣe ní ṣe pé kó jẹ́ àfẹ̀mí nìkan àfẹ̀mí nìkan àfẹ̀mí nìkan gbogbo àwa tó bá jẹ́ wípé ìwà àfẹ̀mí níbẹ̀ nínú ìwà wa a ní láti kíyèsí torí ẹni a bá ń fún lóúnjẹ ló lè pe ni lólóore ẹni tá a bá bọ́ ìwọ̀nba dèèyàn lè so ló lè ṣe sàdánkátà ẹni bá bá ṣe sàdánkátà èèyàn ń jẹ níbẹ̀ ni tá a bá sì wá ń sọ̀rọ̀ nípa jíjẹ kì í ṣe jíjẹ oúnjẹ nìkan ẹni tí ẹ bá ní ti ara rẹ̀ là kò sí bí èèyàn ṣe ya láìmoore tó àsìkò kan yóò sì wà tẹ́yìn ó fi sọ wípé ibi tí mo dé lónìí ọlá Ọlọ́run ọlá alágbájá ni torí àwọn ipa tí bàbá ti ní nínú ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn òun ló jẹ́ ká máa sọ lẹ́ni wípé Adébáyọ̀ Fálétí Mọ́ṣọ́ba Alájí Àkàndé wọn ò ṣeé gbàgbé eléyìí gan ọlọ́pàá tó jẹ́ pé nígbà tí mo parí ìwé Aláàfin Àjàká àwọn náà ni mo fi sọ rí torí ó dùn mí wípé wọ́n ti padà lọ tán kí iṣẹ́ òun tó padà jáde. Àkàndé ọjà àparò
wọ́n ní ọdẹ àdàbà wọ́n ní ọdẹ tó bá pàdàbà ọdẹ tó bá pàparò tó pòròbó tí ò bá ti padàbà wọ́n ní kò ní rí ń bọ̀gún ọ̀run àwọn ní ọjọ́ tá a sọ̀rọ̀ débẹ̀ bí wọ́n wò pé ọ̀tọ̀ tún lògùn ayé ọ̀tọ̀ tún lògùn ọ̀run báyìí àdúpẹ́ ẹ jẹ́ kí ẹ máa fi eléyìí dábìrì fúnra wa bàbá máa wá tọrọ nǹkan kan lọ́wọ́ yín ẹ bá wa fi ohun àrà ọ̀tọ̀ tí 081 5303 9148 081 5303 9148. Zero 81 5303 9148. Bóyá ká fún ẹni tí ó ń béèrè nọ́mbà ní àǹfààní díẹ̀ ṣùgbọ́n bí ẹni ó ṣe ń gbìyànjú láti pè wọlé ẹ fún wa ní sáré ní ìṣẹ́jú díẹ̀ ẹ bá wa lọ sí oríkì ọ̀dọ̀ yín gangan kí wọ́n fi lè mọ̀ wípé kò ìtàn ń bẹ̀ àgbàlódé ìtọ́lọ́ ń fi ibẹ̀ sí wà ń bẹ̀ torí ẹ̀bùn Ọlọ́run ni kì í ṣe tèèyàn. ẹlẹgbàmọdì rákì ń tó wọ fún ọba mọdò tòrò wọjú ọlọ̀tẹ̀ ìrá ní bàbá mi kò ní ọwálé mọ́ ó díje ọba parapọ̀ tó lókè ẹtọ́ gba bàbá mi lọ́wọ́ ìranko ọmọ agúnbalẹ̀ ìgúnjọrí oníran bàbá mi ní àkàlà balẹ̀ wọn àjẹdọ̀ tẹ̀tẹ̀rẹ́ orí ọ̀pẹ jẹ́rẹ́ ó balẹ̀ ó kó fa akọni ọmọ ọdún mọ́ sáàkì mo bùrù fún ogun mi yàn mọ́ lọ́tẹ̀ ọmọ ẹ̀ nílé òfin gbọ́jọ tó búrẹ̀ ní kò yí ilé kárí orí ó tó jọba kárí orí ọba àkúsí ni ọba ògbà gàláyà bàrọ̀rọ̀ fọ̀rọ̀rọ̀ mo ní òun làkúkú jẹ́. ẹ ṣeun bàbá. òpó nílé ìyá mi òpó dẹ̀rẹ́ ọmọ ìyá fìlú ọ̀tẹ̀ ìwádìí òpó lójú mi ò tójú mi tó lọ́mọdé àdé oyún bẹ́rù lélẹ̀ ọmọ onírúurú aṣọ kẹ̀kẹ́ tàbí bí aṣọ lè lè àwọn èmi náà máa bí ń bẹ́sù ọmọ bí ń bẹ́tù ọmọ afẹ́gbèjà ẹgbẹ́ ẹja mẹ́wàá mi tuntun nílé wà ní ọmọdé àyàn fìlú ọ̀tẹ̀. Hello. Ẹ káàsán o. Ta ló ń pè wá ibo lẹ ti ń pè? Kí lorúkọ yín o? Àfà Moshood láti Ìlọrin. Ẹ bàbá ń gbọ́ yín o. Ó ń jẹ yín o. Ẹ ṣé púpọ̀ ọ̀dẹ̀ ọ̀dá bí o àmì o ẹ bá ń kí àwọn èèyàn mi o àmì ẹ ṣé púpọ̀ àmì o ẹ ṣé ẹ ṣe ẹ bá wa kí gbogbo àwọn ará wa nílọrin Àfọ̀njá o. ẹ sì kú ẹ kú palẹ̀mọ́ ọdún náà bá wa láyọ̀ o mo ní oníwò gàgàrà ń ti wà nítòsí. ẹ ṣé púpọ̀. ẹ ṣé. ó kíyèsí nǹkan kan pẹ̀lú yín bàbá gbogbo ìgbà tẹ́ ẹ bá ti délé bàbá ẹ tún délé ìyá ẹ máa ń ṣe ní sọ̀túnṣòtì má bà bì kan jẹ́. bẹ́ẹ̀ni. ẹ ṣeun. ẹ jẹ́ kí ó dàbí ẹni pé bàbá wa nílọrin nìkan ni a fẹ́ lè fi ààyè gbà báyìí kí bàbá ó lè fẹ̀gbẹ́ lélẹ̀ díẹ̀ wọ́n ní ẹ jọ̀wọ́ ẹ bá mi béèrè bóyá ó sì ṣeé ṣe láti rí àpilẹ̀ṣẹ̀ eré Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ tí wọ́n ṣe ní ọ́díò ó wà lórí àwọn ojú òpó káàkiri torí ó wà ní YouTube tẹ́ ẹ bá wá lọ sí YouTube tẹ́ ẹ bá tẹ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ẹ rí ń bẹ̀ ó wà ń bẹ̀ ẹ ṣeun alàgbà Ṣọlá Ọ̀jẹ́wùsì láti ìlú Èkó àwọn náà kí yín bàbá. ẹ mọ jí wọn ò ṣe wọn. ẹ jẹ́ kí ẹ dágbére fún àwọn èèyàn wa pé ó tún di ọjọ́ míì tó àlàáfíà ara. ẹ̀yin èèyàn wa ṣé púpọ̀ tẹ́ ń gbọ́ wa etí tẹ́ fi ń gbọ́ wa ò ní di o ìpàdé wa tún lọ́jọ́ míì
á pàdé pẹ̀lú ẹ̀rín àtayọ̀. Ẹ ṣé o, dìgbà o. Ẹ ṣeun bàbá wa, àdúpẹ́ ẹ̀ túbọ̀ pẹ́ fún wa nínú àlàáfíà ara. Lágbára Elédùmarè bá bá ṣe ń wá á máa bá yín láyọ̀ àtàlàáfíà ni gbogbo ìgbà lẹ́sìn máa bá gbà mú. ẹ ní di àgbà tí ó wà tí wọn ò ní mọ̀ pé ó wà. Ṣé ẹ mọ̀ pé àwọn kan wà tó ṣe wípé wọ́n wà lẹ́yìn wọn sì mọ̀ bóyá wọ́n wà àbí wọ́n ti kú. ẹwà ẹ̀ ń bá gbà mú ẹ sì mọ̀ bá gbà mú lọ láéláé ní lágbára Elédùmarè. Ẹ ṣé. Ayé ò ní pọn rẹ. Àmì àṣẹ ọmọ Èdùmàrè. máa ṣe Àmì àṣẹ ò ní sọ̀wà nù. Àmì àṣẹ ìwọ náà sì dàgbà. Àmì àṣẹ lágbára Èdùmàrè. Àmì àṣẹ bẹ́ẹ̀ ni o. ẹ ṣeun púpọ̀ sà. Ǹjẹ́ pẹ̀lú eléyìí láfi máa dágbére fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, a kí gbogbo ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa lórí ètò fún tòní, a mọyì yín púpọ̀ púpọ̀, a sì kí gbogbo ẹ̀yin tí ẹ ò láǹfààní láti darapọ̀ mọ́ wa tó ṣe wípé ẹ mọ̀ padà wò ni, ẹ̀yin náà ẹ ṣeun púpọ̀. Àmọ́ ẹ má gbàgbé kókó ohun tí ó jẹ́ ká ṣe bẹ́ẹ̀ kẹ́ ẹ lè máa rántí wípé àṣélẹ̀ báyìí láàbọ̀ wá bá, torí pé bàbá eléyìí ṣe ohun tá a fi ní gbàgbé wọn la fi ń sọ̀rọ̀ nípa wọn. Ní ipòkípò tí oníkálukú wa náà bá láǹfààní láti wà, àtàwọn tá a jẹ́ ọ̀dọ́ àti àwọn tí ẹ̀yin tí ẹ jẹ́ àgbàlagbà tẹ́ jù wá lọ, ní ipòkípò tá a bá láǹfààní láti wà, ẹ jẹ́ ká máa ṣe nǹkan tó dáálẹ̀ ká yóò lè rí nǹkan rí nípa wa nígbà tá a bá papòdà tá a bá sí mọ́. Ṣé ẹ mọ̀ wípé olè halẹ̀ mọ́ èyè kí wọ́n ṣojú ayé fún wọn, kò sí nǹkan kan tí ó padà ṣẹlẹ̀ bó o bá sí mọ́. Àmọ́ bó o bá ṣe dáadáa, àtìgbà tó wà bí àtìgbà tó sì ń bẹ̀ ni wọ́n á máa ṣe sàmọ́ sángúdù sí ọ pé ẹni báyìí ẹni ìrètí ò ṣe é gbàgbé ni. Pẹ̀lú eléyìí la fi máa dágbére fúnra wa lórí ètò wa, ètò yín ìṣẹ̀dálẹ̀ fún ti òní. A sì fi eléyìí kí gbogbo àwọn mùsùlùmí pé ẹ kú ìpalẹ̀mọ́ ọdún iléyá eléyìí tó ń bọ̀ yìí, á bá gbogbo wa nínú àlàáfíà ara lágbára Elédùmarè. Ǹjẹ́ àgbẹ̀ mi ṣe tó ń padà relé ìdáró náà nu alùkò mi tún ti ṣe tó ń padà relé èkó sùn, lẹ́kẹ̀lẹ́kẹ̀ èmi tún ti ṣe tó ń padà relé ìkẹfù tuntun. Èmi ọmọ lẹ́mi ò ní bá wọn lọ ìlú ẹja tó lọ tí ò dé sálẹ̀ omi, Olúwabùkọ́lá mi ò ní bá wọn lọ ìlú kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sálẹ̀ odò. Èmi ni màá lọ, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi náà ni màá sì tún bá pàdé tó bá dọjọ́ mi ọjọ́ ire. Olúwabùkọ́lá Adélékè Alákàsò èdè ló ń dágbére fún yín pé ká fi re pàdé o.